ọmọ Yorùbá wa, níjọ́ wo ni a fẹ́ gbọ́nná? Níjọ́ wo la fẹ́ ronú? Níjọ́ wo la fẹ́ tàkàkà? Níjọ́ wo la máa ronú ta máa ronú ara wa? Ẹ̀yin tèmi, ẹ má bínú, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń wò wá. Èmi ọmọ yín náà ni Daud Abbas, mo tún ti dé lénìí. Tó bá jẹ́ pé àkọ́kọ́ tí yín rèé tẹ́ máa bá wa pàdé lórí ìkànnì Da Expression TV, ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, kẹ́dẹ̀ tẹ kíní kékeré tó dàbí aago yẹn. A lè máa ta yín lólobó ní gbogbo ìgbàkígbà tí a bá ti fi ìròyìn sí orí ìkànnì yìí, tàbí ní gbogbo ìgbàkígbà tí a bá ti wà ní orí afẹ́fẹ́. Lónìí a fẹ́ yá wa ní ìyàwó ọ̀rọ̀. A fẹ́ yànnàná àwọn nǹkan fún wa lórí ọ̀rọ̀ ẹ̀sìn, pàápàá jùlọ ọ̀rọ̀ ẹ̀sìn ní ilẹ̀ Yorùbá tiwa. Ibi tí ọ̀rọ̀ ẹ̀sìn ń lọ kò tíì yé oníkálùkù, kò tíì yé ẹ tó ń ṣẹ̀sìn gangan fún ara ẹ̀. Àwa fi ẹ̀sìn, àwa fi ń dara àwa ríboríbo, àwa fi ń ba ayé ara wa jẹ́, tàrò pà ń tún ayé ara wa ṣe. Níjọ́ wo la tó fẹ́ ronú ná? Ìbéèrè tí mo kọ́kọ́ ní fún àwa ọmọ Yorùbá nìyẹn. Ọjọ́ wo ni a fẹ́ ronú? Àwọn ìlú tó mú ẹ̀sìn wá sí orílẹ̀-èdè wa gan-an, wọn ò gbé ẹ̀sìn lórí gẹ́gẹ́ báwa ṣe gbé ẹ̀sìn lórí, pàápàá jùlọ bá ṣe gbé ẹ̀sìn lórí ní ilẹ̀ Yorùbá. A ti wá sọ ẹ̀sìn, a ti wá sọ di iṣẹ́, a ti wá mú gẹ́gẹ́ bí iṣẹ́. Ẹlòmíì wọ́n ti fi ẹ̀sìn, wọ́n ti fi yí ọpọlọ ẹ̀ kodò, kò lè ronú, kò lè dá ronú mọ́. Àfi gbogbo nǹkan àdúrà ni. Lóòótọ́ àdúrà ló ń gbà, agbára kọ́, kò wá ń ṣe bíi pé kéèyàn wá gbé gbogbo ara sọ pé bí bá fẹ́ ṣe gbá àdúrà, bó fẹ́ ṣàwo àdúrà. Wọ́n wá gbé ẹ̀sìn yẹn wá fún wa, wá gbé ẹ̀sìn yẹn kárí ju àwọn ìlú tó gbé ẹ̀sìn yẹn wá gbé ẹ̀sìn yẹn kárí ju àwọn ìlú yẹn gan lọ. Níjọ́ wo la fẹ́ ronú? Níjọ́ wo la fẹ́ jí lójú oorun? Níjọ́ wo la fẹ́ jí ní ojú oorun? Àwa ń bára wa jà, ọmọ ìyá á máa bá ọmọ ìyá ẹgbẹ́ jà lórí ẹ̀sìn. Ìwọ Mùsùlùmí, èmi Kìrìsìtẹ́nì, ìwọ ẹlẹ́sìn ìṣẹ̀ṣe. Ẹ wo ọ̀rọ̀ ọ̀gbẹ́ni tán pè ní Tani Ọlọ́run, táwọn àáfàá tán fi ọlọ́pàá gbé ní ọjọ́ mélòó sẹ́yìn. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní àná tí wọ́n lọ sí ilé ẹjọ́ tán ní pé wọ́n fẹ́ lọ ṣe ìdájọ́. Ẹ mọyì àwọn àáfàá tó gbé alátèkó tí wọ́n lọ nítorí ọ̀rọ̀ Tani Ọlọ́run, nítorí ọ̀rọ̀ ẹ̀sìn. Àti kàn mọ́gi, á dé, kò ní dé, ibẹ̀ ló máa kú sí, ibẹ̀ ló máa jẹrà sí, lórí kíni? Àwa ń fọlọ́pàá gbéra wa kiri, owó tí yẹ ká fi jẹun, owó tí yẹ ká fi rán àwọn ọmọ wa, àwọn ọmọ àáfàá míì, àwọn ọmọ pásítọ̀ míì, àwọn ọmọ babaláwo míì, wọn ò rí iléèwé lọ, wọn ò rí kankan ṣe. Ẹ wo iye àwọn tó lọ sí ilé ẹjọ́ lánàá lórí ọ̀rọ̀ pé a fẹ́ lọ gbọ́ ẹjọ́ Tani Ọlọ́run. Ẹlòmíì yá owó ọkọ̀ láti Èkó, láti ìlú tó ń gbé lọ sí Ìlọrin ni, nítorí ọ̀rọ̀ Tani Ọlọ́run. Àwa gbé gbogbo wa gbágbára rù, àwa gbé gbogbo kọ́kọ́kọ́kọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Ó bú mi ní o, kò bú mi ní o, ó borúkọ àwọn àáfàá wa jẹ́ ní o, àwọn olórí ẹlẹ́sìn wa ló ń bú. A lè gbà kán máa tàfàlà sí, kán máa bẹnu àtẹ́lu sí wa, a gbà kán máa bẹnu àtẹ́lu ànábì wa, a gbà kán máa bẹnu àtẹ́lu òjíṣẹ́ wa, a gbà kán máa bẹnu àtẹ́lu àwọn tó jẹ́ olórí ẹlẹ́sìn wa. Tó bá jẹ́ pé bí oníkálùkù ṣe ń bú èébú bá ṣe ń búra wa ni, oníkálùkù ló ní freedom of speech nínú according to constitution ilẹ̀ Nàìjíríà, ìlú Nàìjíríà. Tó bá jẹ́ pé bí oníkálùkù wa ṣe ń bú, ẹ mọyì èpè tí olórí ìlú tó ń gbà lójúmọ́, ẹ mọyì èpè tí president ń gbà lójúmọ́. Pàápàá jùlọ látẹnu ẹ̀yin àtẹpẹra yín ní àáfàá yìí, tẹpẹra yín ní pásítọ̀, tẹpẹra yín ní àwọn àgbààgbà oníṣẹ̀ṣe. Ẹ mọyì èpè tá à ń fáwọn olórí wa lójúmọ́.
pé wọn ò ṣèlú dáadáa, orí wọn ò ní dáa, àwọn ọmọ wọn kọ́ àwọn ọmọ ọlọ́ọ̀lú òyìnbó káyé wọn ò ní dáa tá à ń gbé sórí afẹ́fẹ́. Tó bá yẹ pé bá a ti fẹ́ máa gbéra wa ní ọ̀pọ̀ ní àwọn àlùfáà, ọ̀pọ̀ ní àwọn pásítọ̀, ọ̀pọ̀ ní àwọn babaláwo, ọ̀pọ̀ ní wọn ló máa wà nínú ẹ̀wọ̀n látọjọ́ tó ti pẹ́. Kẹ́gbẹ́ kò sí ojúmọ́ kan ta ló lè sọ pé ojúmọ́ kan ló mọ́ kí àwọn olórí ìlú kan kó má gba ìpè sórí tá a gbé sórí afẹ́fẹ́. Wọ́n á tún ya ẹlòmíì ní bèbí, wọ́n á ya ẹlòmíì sínú pósítà, wọ́n á tún máa gbé, wọ́n á fẹ́ ẹlòmíì ìwé ẹranko, wọ́n á fi olórí ní ìwé ìmẹ́, wọ́n á fi olórí ní ìwé ejò, wọ́n á tún gbé sórí afẹ́fẹ́ táwọn ọmọ wọn dẹ̀ ń rí. Tó bá yẹ pé bẹ́ẹ̀ náà ni àwọn náà ṣe fẹ́ máa fi òfin gbé everybody, oníkálùkù èyí tó pọ̀ ní wa ló máa pọ̀ nínú ẹ̀wọ̀n, pàápàá jùlọ nínú àwọn àfáà, nínú àwọn òjíṣẹ́ yìí. Wọ́n ti wá fi ẹ̀sìn, wọ́n ti wá fi yí wa lọ́pọ̀lọpọ̀ àwa mọ̀ nǹkan tá à ń ṣe mọ́. Ẹ̀yin náà wo irú agbára tí àwọn èèyàn gbé lọ sí ilé ẹjọ́ lánàá nítorí ọ̀rọ̀ ta lọ́lọ́run. A fi agbára yẹn, a fi wọ́de ká fi bá àwọn ìjọba wa sọ̀rọ̀ kó ṣe nǹkan tá a fẹ́ nílùú. Irú agbára yìí a fi bá àwọn gómìnà wa sọ̀rọ̀ ní agbègbè wa kó bá wa túlùú ṣe, kó bá wa ṣe ẹ̀kọ́ ọ̀fẹ́, kó bá wa ṣe ọ̀nà. Irú agbára yìí, àpapọ̀ nírú agbára yìí la fi rọra wa lọ́wọ́. Ẹlòmíì máa wọ ọmọlàkejì ẹ̀ lọ́wọ́ tí ò tí ì jẹun, tí ò ríṣẹ́ lọ́wọ́, àti fún ní £1 ó dogun. Adẹ̀ ń sọ pé à ń ṣẹ̀sìn, à ń sọ pé à ń ṣe ẹ̀sìn, à ń sọ pé ọmọ ìyá ni wá, adé àjọ wá láti ilẹ̀ àjọ ń sọ èdè kan náà. Ìlú tó gbé ẹ̀sìn wá fún wa gan-an ọ̀gbẹ́sìn lórí báyìí fọ́fọ́fọ́. Ẹlòmíì á gbé láwàdí sórí báyìí ni àfi bí ẹrù ìfọ̀yìn, á gbé láwàdí sórí báyìí ni àfi bí nǹkan tá a gbọ́dọ̀ sọ nínú èrò ọ̀hún á máa làágùn lọ́pọlọ. Báwo ni wọ́n ṣe fẹ́ ronú? Báwo ni atẹ́gùn ṣe máa fẹ́ sí inú ọpọlọ yẹn tó láti ronú? Àwọn tó ní ẹ̀sìn gan-an, tẹ bá lọ sí ìlú Arab ní káfí Dubai ṣe àpèjúwe, táwọn ọmọ ìlú wọn bá fẹ́ jáde tó bá fẹ́ múra lẹ́yìn kó wọ aṣọ white, kó wọ kàntúrà, kọ́dọ̀ fi kíní mọ́fúlà wọn kọ́dọ̀ ra fi lé orí. Àwọn atọ́wá gbé ẹ̀sìn wá bá ẹ lọ sí Saudi. Adúpẹ́ pé gbogbo àwọn olórí wa náà, gbogbo àwọn olórí àwọn àpá náà lọ sí Saudi, àwọn pásítọ̀ ń lọ Jerusalem, wọ́n rí bọ́ ṣe é ṣe ń bẹ̀. Ṣé bọ́ ṣe ń ru ẹrù òṣùká sórí ní Saudi nìyẹn? Ṣé bọ́ ṣe ń múra nílùú Saudi nìyẹn? Tàbá wá rí ẹlòmíì tó wọ bóyá ọmọ kìrìsìtẹ́nì ni, tó wọ kàntórà white, wọ́n á ní pé ó wọ aṣọ àwọn mùsùlùmí, ó ń ṣe gbá, ó ń ṣàwo, láì mọ̀ pé ìmúra lásán ni kàntórà, kò ń ṣe mùsùlùmí nìkan ló lè wọ aṣọ white kàntórà. Gbogbo ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ó lè wọ̀, gbogbo ẹlẹ́sìn àbáláyé ó lè wọ̀. Ẹ̀yin náà wo fídíò wọn bọ́ yé pariwo hahaha ní kóòtù lánàá lọ́dún ọ̀rọ̀ tààrà ọlọ́run. Wọ́n tún fẹ́ bẹ̀rẹ̀ sí máa bára wọn jà ń bẹ̀, táwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí yí tear gas láwọn tọ́pẹ̀ra wọn ní àgbààgbà ilẹ̀ Yorùbá, tọ́pẹ̀ra wọn ní olórí àwọn ẹlẹ́sìn. Nítorí kíni? Nítorí pé ó bú àwọn olórí ẹlẹ́sìn wa, ó bú orí olórí àwọn ìjọ wa, ó bú ànábì wa tá a gbà fún, ó bú kìnní kan wa, ó bú àwọn. Kí ni ẹ kó máa rí bẹ́ẹ̀? Ẹ̀rù bá wa ṣe ń ṣe lẹ́yà, táwọn tẹ̀tẹ̀ tí àwọn èlòmí rò pé ìkọ̀dù làwọn ń ṣe, wá ń ṣe lẹ́yà gidi gbáà. Tó wá di pẹ́lẹ́wà wá ń di tíágà tó wá ń lórí kánú pẹ̀lú bí wọ́n ń sáré kàbàkàbà pẹ̀lú láwàní lórí pẹ̀lú kíní ẹ̀lómi máa ń àwọn ọmọ náà kó lẹ́kẹ̀ sọ́rùn bí nǹkan tá a gbọ́dọ̀ sọ. Wọ́n fẹ́ máa bára wọn jà lórí ọ̀rọ̀ àmúra wa, àjà lórí owó bí ìlú ṣe máa dá, àwa ń jà lórí ẹ̀sìn. Ìjọba tuntun ló gbọ́dọ̀ yẹn fi agbára ká fi sọ fún ẹ̀kọ́ tá a fẹ́ ní ìlú, nǹkan tá a fẹ́ ní ìlú. Ọ̀rọ̀ ẹ̀sìn làwọn bá kiri, àwọn ẹbọ ni àwọn tó kù látẹ̀kọ́ tó lọ. Ẹlòmíì yáwó mọ́tò tó fi lọ sí Ìlọrin ni, tó bá padà wálé onígbèsè á máa wọ́ kiri. Ẹlòmíì tó ní mọ́tò ó yáwó tó fi repo sínú ọkọ̀ lọ sí Ìlọrin ni, tó bá dé kó padà onígbèsè á máa wọ́ kiri. Ẹlòmíì owó mọ́tò àwọn nìkan lórí kò nílé owó mọ́tò àbọ̀, tó bá débẹ̀ láìṣẹ̀ máa lọ àwọn tó yẹ pé wọ́n rí jẹ wọ́n ṣẹ́kù, láìṣẹ̀ lọ máa lọ́ wọn mú lápò.
pé ẹjọ́ Èkó là ń lọ fún wa lówó, àwa sọ ẹ̀sìn àwa sọ di nǹkan bàbàrà, àwa ń gbèjà Ọlọ́run tó yẹ kó máa gbèjà wa, àwa la tún wá ń gbèjà Ọlọ́run níbi tó rí wa ò pé sí. Ẹlòmíì ti fi ọ̀rọ̀ ẹ̀sìn yìí ó ti fi da ìrìn àjò àwọn ọmọ tó bí, ó ti fi dàrú, ó ti fi da ọ̀rọ̀ ilé iṣẹ́ ó ti fi dàrú. Ẹlòmíì àdá ilé iṣẹ́ lẹ̀, a ní pé torí òun jẹ́ mùsùlùmí òun ọ̀gbọ́dọ̀ gba kìrìsìtẹ́nì sí ẹnu iṣẹ́. Tọ́pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì bá wá sí bóyá wá sí ìtàbí pé tó wáṣẹ́ tó bá jẹ́ kìrìsìtẹ́nì ni wọ́n náà wá pè wọ́n, wọn ò ní pè wọ́n mọ́ torí pé ó jẹ́ ẹlẹ́sìn ní tó jẹ́ pé ẹni ẹ̀dẹ̀ ló qualify fún iṣẹ́ position tó wá nínú company yẹn. Wọ́n á ní torí pé ó jẹ́ ẹlẹ́sìn ní wọ́n gbọ́dọ̀ gbà síṣẹ́. Látara bẹ́ẹ̀ iṣẹ́ tó yẹ kó ṣe kò ní sẹ́ni tó máa ṣe, company àwa máa lọlẹ̀. Ẹlòmíì kìrìsìtẹ́nì ní ìdílé wọn, bóyá nínú ìrìn àjò ọmọ wọn obìnrin pàdé mùsùlùmí, wọ́n á ní kò gbọ́dọ̀ fẹ́, tó dẹ̀ pé tó nífẹ̀ẹ́ tọkàntọkàn tẹ́ kọ́ máa bára wọn kalẹ̀ ni, wọ́n á ní kò gbọ́dọ̀ fẹ́. Ọmọ mi àwa máa wọ 40 years old, a máa wọ 45 kò ní rọ́kọ, wọ́n á bẹ̀rẹ̀ sí lọ sùn sí church, wọ́n á máa lọ bẹ̀rẹ̀ sí sùn sí mọ́ṣáláṣí, wọ́n á máa bẹ̀rẹ̀ sí wá ọkọ, wọ́n á máa gbàdúrà ọkọ ọ̀run ló ń dẹrù mí láàmú, ìyàwó ọ̀run ló ń dẹrù mí láàmú, láì mọ̀ pé iṣẹ́ àfọwọ́fà ẹlòmíì ni. Ìjọ́ wo la fẹ́ jí gìrì? Ìjọ́ wo la fẹ́ jú lójú oorun? Àwọn tó gbé ẹ̀sìn wá fún wa wá fi nọ́rọ́ àbí wọ́n fi tọ́rọ́, wọ́n fi wá gba nọ́ìn lọ́wọ́ wa. Wọ́n gbẹ́sìn wá wá fi gba gbogbo nǹkan ìṣẹ̀dálẹ̀ wa, gbogbo nǹkan ìbílẹ̀ wa, gbogbo ẹ̀rọ kó lọ sílùú wọn. Wọ́n gbé pépà, wọ́n gbé Kùránì, wọ́n gbé Báíbù, wọ́n wá gbé jù sí wa lọ́wọ́. China ló di tí wọ́n ń ṣe gbogbo nǹkan tá à ń lò. China ló ṣe aeroplane tá à ń wọ̀ lọ sí Mecca, China ló ṣe aeroplane tá à ń wọ̀ lọ sí Jerusalem, China ló ṣe tàtà ní mọ́tò tó wà nígboro tí ọwọ́ China ò sí ń bẹ̀. Fóònù tá fi ń pera wa China ni, àdẹ̀ ń bá àwọn kan lẹ́lẹ́bọ. Àwọn China yìí ẹ̀sìn wọn ló ń ṣe, ṣé wọn kì í ṣe ẹlẹ́bọ? Ìwúlò wa ni la fi ọ̀rọ̀ ẹ̀sìn kí ni ìwúlò tá fi ṣe sí orílẹ̀-èdè wa? A lè ṣe kankan lẹ́yìn ká máa búra wa, ó bú ànábì ni o, ó bú Jésù ni o, ó bú kinní kan ni o. Àwọn tó ń jẹ́ olórí àwọn pásítọ̀ wa náà, àwọn náà wọ́n máa parọ́ fún wa, wọ́n máa lọ́rọ́ lẹ́sẹ̀ fún wa. Wọ́n máa ní bàbí báwo lọ́ ṣe ń sọ, olòṣì ní ẹnìkan tó kọ́rọ̀ ọjọ́ kò mẹ́ tó máa lò. Ọ̀pọ̀ náà pásọ̀ wa dẹ̀ rí èyí tó ní private jet ní 6 ló pọ̀ nínú wọn, tó ní private jet 3 tó ní bulletproof car tí ò ló ń kà. Àwọn ọmọ wọn ìlú òyìnbó lọ ti ń kàwé, kò sí tó lè jẹun ẹ̀mẹ́ta nínú àwọn ọmọ ọ̀jọ́ wọn. Ẹlòmíì ibi tó fi ẹ̀sìn tó fi yí wọn lórí, tó fi fi ẹ̀sìn tó ti fi brainwash àwọn ẹlòmíì. Owó tó yẹ kó òun àtàwọn ẹbí ẹ̀ fi jẹun, òun ládà wọn fi wọ mọ́tò lọ sí church lọ́jọ́ Sunday. Wọ́n á lọ pa wọ́n fi wọ mọ́tò lọ sí mọ́ṣáláṣí, wọ́n fi wọ mọ́tò lọ sátàlátù. Wọ́n á dé church ẹlòmíì a máa tọrọ owó mọ́tò lẹ́nu géètì church, a máa tọrọ owó mọ́tò ní àfi kó máa náwó sí mọ́tò ní lórí títì pé ẹjọ́ ẹgbẹ́ wa déwájú, ẹjọ́ ẹ̀sùn wa déwájú. Táàbù tó yẹ kẹ́lómi tó yẹ kó ṣí ṣọ́ọ̀bù ẹ̀kọ́ lọ tajà, a lọ fi sùn sí ṣọ́ọ̀ṣì. A ní àwọn lọ ẹ̀sìn ọjọ́ ajé, ẹ̀sìn ọjọ́ ìṣẹ́gun, ẹ̀sìn kinní kan, ẹ̀sìn igbá, ẹ̀sìn àwo. Táàbù tí àwọn ẹgbẹ́ wà ní ṣọ́ọ̀bù tó ń tajà, òun á lọ sùn sí ṣọ́ọ̀ṣì. Ẹlòmíì a máa wáṣẹ́, wọ́n á ní kó wá máa ṣe ìgbélé, kó wá ṣe ìgbélé ọjọ́ 21 days. Táàbù tí yẹ kó gbé fáìlì ẹ̀ sápá, bóyá certificate ló máa gbé sápá ni, bóyá àwọn ìwé kan ló máa gbé sápá ni, tó máa wáṣẹ́ lọ gbòòrò, ṣọ́ọ̀ṣì lá lọ máa sùn sí, mọ́ṣáláṣí lá lọ máa sùn sí. Níjọ́ wo la fẹ́ jí gìrì, ẹ̀yin ọmọ Yorùbá? Níjọ́ wo gbogbo la fẹ́ jí gìrì? Àwọn ìlú tó gbé ẹ̀sìn wá fún wa, wọn gbẹ́sìn lórí báwa ṣe wá gbé ẹ̀sìn lórí. Pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Níjọ́ wo lẹ rí àwọn ọmọ Ìgbò tí tó ń bára wọn jà bí àwọn Yorùbá ṣe bára wọn jà yìí?
kóríkálùkù fèsì iṣẹ́. Ẹlòmíì àná tó lọ sí kóòtù nítorí ta lọ́lọ́run, ẹlòmíì fi iṣẹ́ ẹlẹ́ni. Ìgbà tó jẹ́ pé èyí tó pọ̀ nínú àwọn àfà kò sí tó níṣẹ́ nínú wọn, èyí tó pọ̀ jù nínú àwọn pásítọ̀ tó pọ̀ jù nínú àwọn, wọ́n ti wá sọ ẹ̀sìn, wọ́n ti sọ di iṣẹ́. Kò sí tó níṣẹ́, kò sí tó níṣẹ́ nínú wọn, kò sí tó ní ìlú wo la dé tá a ti rí pé ó ń ṣiṣẹ́ àfà bẹ́ẹ̀ tí ẹ pé kò rọ̀ níṣẹ́ lọ́wọ́. Ìlú wo la dé tá a rí pé àfà lọ ń ṣe bẹ́ẹ̀. Sáúdí tó ní ìlú yẹn gbọ́ pé ọkọ̀ dédé kóra wọn síbì kan, wọ́n pera wọn láàfà láì níṣẹ́ lọ́wọ́. Ṣé ibi kan ló máa fọ́ ojú wọn dànù? Àbẹ́dé Dubai tó jẹ́ pé ìlú mùsùlùmí gbogbo àwọn ọmọ ìlú olóní bísẹ̀sì tó ń ṣe. Àwọn tó wá pé wọ́n wá gbé ẹ̀sìn wá fún, àwọn wá gbé ẹ̀sìn yẹn lórí, agbé lórí bí ẹ tó ru ẹrù sórí. Àwa rẹ tó máa bá ara wa sòótọ́ ọ̀rọ̀. Tẹ bá wá rẹ tó bá jáde síta tó ń sòótọ́ ọ̀rọ̀ àti bẹ́yìn máa lọ pa, bẹ́ẹ̀ ṣe máa lọ àtáàkì ẹ̀, bẹ́ẹ̀ ṣe máa lọ gbé, bẹ́ẹ̀ ṣe máa mú sínú. Ẹ wá máa ṣọ́ àwọn èèyàn lẹ́nu lórí social media, ẹ máa ṣọ́ àwọn èèyàn lẹ́nu. Ọlọ́run á jẹ́ kó ṣì sọ ká fòfin gbé, Ọlọ́run á jẹ́ kó sọ̀rọ̀ tá bá wa. Ẹlòmíì náà kọ́ tó bọ́ síta wọ́n bọ́ yé sọ̀rọ̀. Ẹlòmíì láti bí ọ̀rọ̀ ẹnu ẹ̀ ló ti mú, láti bí ọ̀rọ̀ sísọ ẹ̀ ló ti mú. Nígbà tẹ́bà dárúkọ yàn káwá wo bọ́ ṣe fẹ́ sọ pé wọ́n fi òfin gbé yín. Àwa ń ṣe dàgìdìdọ́rọ̀ bọ̀dá ọ̀dẹ̀. Àwa kóra wa lọ torí kóòtù lórí ẹjọ́ kíni, ó bú wa, ó bú ànábì wa, ó bú òjíṣẹ́ wa, ó bú kiri wa, ó bú olórí ìlú wa, ó bú olórí ẹlẹ́sìn wa. Ó yẹ ká fọwọ́ bojú ká máa wa ẹkún báyìí nìkan ní kí ló dé. Àwọn pásítọ̀ ló pọ̀ bẹ́yẹn tó ń ṣàwọn èèyàn láàánú. Tí àwọn míì dá kí ló ń pè charity lẹ̀. Mélòó nínú àwọn àfáà wa ló dá charity lẹ̀ lẹ́yìn ká máa ṣọ́ àwọn tó ń bú wa lórí social media, ká máa ṣọ́ àwọn tó ń bú ẹ̀sìn wa ládùúgbò. Àwọn pásítọ̀ nìyẹn. Example ni Àgbàlá Gabriel. Ẹ mọ̀ iye àwọn tó ti tara ẹ̀ dìde, ẹ mọ̀ iye àwọn tó ti nílé lórí látara ẹ̀, ẹ mọ̀ iye àwọn tó ti lọ́kọ̀ lẹ́yìn nídìí, ẹ mọ̀ iye àwọn tó ti ní business látara bàbá náà kọ́lọ́ bá wa lọ́ra ẹ̀mí wọn. Àgbàlá Gabriel Foundation. Tó bá ń pín òṣì ní mẹ́ta 10 kọ́bọ̀ kò ní kọ́yìn kò ní kọ̀rọ̀ yín. Ìyẹn pásítọ̀ Àgbàlá Gabriel. Ẹ mọ̀ iye àwọn tó ti dì látara bàbá náà. Àwọn kan jáde nígbà kan, mò ń wo fídíò kan lórí social media, wọ́n ní pé ó ń gbáwọn èèyàn ni, ó fún wa owó àwọn èèyàn ló fi ń ní, owó àwọn èèyàn ló fi ń ṣe kinní kan. Ibi tá a bá ti ń ṣe láti ń jẹ. Ẹ mọ̀ iye àwọn tó ń gé látara bàbá yìí. Ẹ mọ̀ iye àwọn tó ń help, ẹ mọ̀ iye àwọn tó fọ́ lójú, ẹ mọ̀ iye àwọn tó ń help tó ń ṣe operation fún tí wọ́n jẹ́ kó kú. Gbogbo nǹkan tó yẹ káwọn olórí wa máa ṣe, òun lẹ́nìkan ṣe yẹn. Òun lè ẹni tá bá ti wá rí pé ó ṣe oríire tó ń help àwọn èèyàn, òun láti máa gbógun tì táwọn ò lè ṣe kankan. Agbára tó yẹ ká ní, agbára ẹni kàwá, ẹ̀yin olórí ẹ̀sìn, ẹ̀yin olórí kinní kan, ẹ̀yin olórí awo, ẹ̀yin olórí igbá, olórí àwo. Agbára tó yẹ ká fi ṣọ̀kan. Àwọn olórí àwọn aláwo ni, olórí àwọn oníṣẹ̀ṣe ni, olórí àwọn pásítọ̀ ni, ká fi kó gbogbo àwọn olórí wa, àwọn tó ń darí wa, kọ́ lè bá wa ṣèlú dáadáa, kọ́ lè bá wa sọ̀lú dẹ̀rọ̀. Ara wa la tó wá fi ń bájà. Ìgbà tó jẹ́ pé nǹkan tá máa jẹ òjì agbọ́n, gbogbo àwọn olórí wa gbogbo wa lọ́ti fi owó dí lẹ́nu. Kò sí tó lè sòótọ́, gbogbo lọ́ti jẹ dòdò tí wọ́n lè sòdodo. Ìjọ́ òun la fẹ́ jí lójú oorun, ìjọ́ òun la fẹ́ jí gìrì lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Most of àwọn olórí alẹ̀ ló ń travel, gbogbo àwọn olórí ẹ̀sìn ló ń lọ sí ìlú tó yẹ káwọn lọ́gbẹ́ sí wa. Ṣé báwa ṣe mú ẹ̀sìn nílùú wa, ṣé bẹ́ẹ̀ lọ ṣe mú ẹ̀sìn nílùú wọn? Dubai nìyẹn. Kí ni Dubai ní? Kẹ́rù kan ṣèṣe sí ibẹ̀ pé
kẹ́ gbé fóònù kẹ́ pe ambulance láàrin ìṣẹ́jú 5 ambulance ti dé lọ́fẹ̀ẹ́ lọ́ máa treat èèyàn lọ́fẹ̀ẹ́ lófò. Bẹ́ẹ̀ jáde lọ kò sí go slow kò sí traffic metro mọ́ train lọ ní 24/7 jókòó sínú train gba AC lo wifi ọ̀fẹ́ bẹ́ẹ̀ jókòó sínú train station lo wifi ọ̀fẹ́ gbogbo nǹkan tó yẹ ká fi agbára wa báyọpá nípò ní Nàìjíríà ká fi pressure yẹn ká fi fọwọ́sowọ́pọ̀ ká fi bá wọn lórí wa ká fi bá wọn jà ara wa la tó fi ń bájà. Ta ló ṣe wá báyìí? Mo bèrè lọ́wọ́ ta ló ṣe wá báyìí? Mo ń bèrè lọ́wọ́ wa ni àní ta ló ṣe wá báyìí? Tó wá jẹ́ pé àwa ara wa la tó wá kọjú ìjà sí pàápàá jùlọ nílẹ̀ Yorùbá ọmọ Yorùbá tún máa ṣàtakò ọmọ Yorùbá bí a máa ṣàtakò ọmọ Yorùbá bí lẹ́nu iṣẹ́. Ẹ lọ sí ìlú bí ẹ lọ sí Dubai ẹ lọ sí Qatar ẹ lọ sáwọn ìlú bí tẹ bá ti ń wáṣẹ́ tẹ bá ti débi iṣẹ́ tẹ dọ́dọ̀ ẹ tó gbọ́dọ̀ síṣẹ́ tẹ ti sèdè bóyá ọmọ India ní tó ti sèdè sẹ́dẹ̀ ó ti ríṣẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ ló ti ń ṣẹlẹ̀ nílùú Nàìjíríà wa bẹ́ẹ̀ ráúsá bó débi tó ti fẹ́ gbaṣẹ́ àti débi tó ti fẹ́ gba business tó ti fẹ́ gba contract tó bá ti sèdè Haúsá síra wọn báyìí ó ti gbaṣẹ́ nìyẹn. Kò ń ṣe ti Yorùbá kò ń ṣe tàwọn ọmọ Yorùbá wa bó débi tó ti fẹ́ lọ gbaṣẹ́ báyìí bó sọ Yorùbá báyìí wọ́n lè dùkọ́ fi security gbé ẹ jáde pé o lè sọ òyìnbó. Àtúmọ̀ apẹ̀rẹ̀ wa ṣe yẹ̀yẹ́ pé ẹ̀rín kò lọ síléèwé kò lè sọ òyìnbó kò lè sọ kéde kan kò gbò òyìnbó sọ. Àwa la túmọ̀ máa fira wa ṣe yẹ̀yẹ́. Bọ́mọ Yorùbá sọ ọmọ Yorùbá ẹgbẹ́ ibi tí ń wáṣẹ́ wọn ò ní foníṣẹ́ wọ́n ní pé tó ń sọ panákùlà àwa bèrè wọ́ọ̀ṣì wá tẹ́ pé èdè tiwa àwa tánù àṣà tiwa àwa tánù. Àwa tá ń pera wa ní mùsùlùmí ní especially nílẹ̀ Yorùbá àkó kàntórà tó yẹ pé culture tó kí ló ń pe culture ní Yorùbá kàntórà yẹn aṣọ táwọn ń wọ̀ nílùú wọn nìyẹn tó jẹ́ aṣọ èdè tí wọn kò ń ṣe pé dandan ni pé mùsùlùmí ló wọ aṣọ white ló wọ kàntórà. Aṣọ táwọn aṣọ àṣà àti ìṣe tiwa ní agbára tiwa òfin tiwa àwa sọ di ìwọ̀n tá a tánù àwa ń kó ṣẹ́ẹ̀tì wọ̀ ẹ̀yin náà rí mi mo kó ṣẹ́ẹ̀tì wọ̀ bí igún aṣọ àwọn òyìnbó tó yẹ ká mú ká gbé àṣà tiwa ká gbé lárugẹ kí n ya abẹ tí ajá kí yáyáyáyá kí ẹtí kí mi báyìí kí ẹ̀gẹ́ kó dùn gbọ́gbọ́ kí gbogbo ẹ̀ ta gọ́ngọ́ kọ́ ni pé ọmọ Yorùbá rèé. Èdè Yorùbá táwa tánù òun ló tún bá wa gbé lárugẹ nílùú òkèèrè. Amẹ́ríkà sí wọ́n ti fèdè Yorùbá sí inú pépà tẹ́ bá fẹ́ ṣe ìwé ìrìn ọkọ̀ tẹ́ bá fẹ́ kọ́ mọ́tò nílùú l'Amẹ́ríkà sí ọtí Yorùbá ti wà nínú èdè tí wọ́n recognize. Ó ti fèdè èdè Yorùbá èdè làwa fẹ́ tánù nílùú tiwa àṣà tiwa làwa fẹ́ tánù tàwa gbé àṣà aláṣà àgbé ẹ̀sìn ẹlẹ́sìn àwa gbé sórí àwa ń ta àṣà tiwa nù. Mo kàn ní ká yára wa ní ìtani ká fúnra wa ní ọ̀rọ̀ ìtanijí ló jẹ́ kí n wá sí orí afẹ́fẹ́ torí bí mo ṣe wo fídíò bó ṣe lọ sí kóòtù lánàá irú kọ̀ bí mi mọ̀ pé ta ló ṣàwà ọmọ Yorùbá báyìí ọmọ Yorùbá wá ta ló ṣe wá báyìí. Àwa ń ṣe láńgbáláńgbá à ń ṣe làǹgbàlàǹgbà nítorí ọ̀rọ̀ bú mi wọ́n ṣe kíní kan wọ́n ṣe gbá wọn ṣàwó. Wọ́n ní àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí ẹ jẹ́ ká jí lójú oorun èèyàn ọmọ Yorùbá ẹ jẹ́ a jí lójú oorun ẹ jẹ́ ká fìfẹ́ ṣe. Wọ́n ní ìfẹ́ là kọjá òfin níbo ni ìfẹ́ tí ọ̀dọ̀ tiwa wà ìfẹ́ ilẹ̀ Yorùbá níbo ló wà. Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa. Ọ̀rọ̀ ìṣítí tí mo ní ká wá sọ fún kó wá pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá ònìyẹn à ń lọ à ń bọ̀
À ń padà bọ̀, ẹ ti mọ̀ pé tí ìròyìn bá ti tẹ̀ wá lọ́wọ́ ní àsìkò kásìkò, a tún padà bọ̀ wá fún ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ Dar Expression TV. À ń lọ, à ń bọ̀, ẹni bá ní a lọ ká má dé, òun là ní dé bá láṣẹ Èdùà. Ó dìgbà o.